lónìí mo kàn fẹ́ kẹ́ rọra sọ nǹkan ní ráńpẹ́ nípa bàbá wa Awujale. Gbogbo nǹkan tí bàbá ṣe lónìí nǹkan tí ò ṣẹlẹ̀ rí ni. Kò ṣẹlẹ̀ rí. Gbogbo bí bàbá yẹn ṣe ń dàgbà sí lọ́gbọ́n ẹ̀ ní mọ́ ẹ̀. Wọ́n máa ń sọ pé ọgbọ́n iye arúgbó máa ń parẹ́. Gbogbo ọmọ bàbá ṣe ló ń dà sí lójoojúmọ́. Ẹ wo àwọn ọmọ wa tán kó pọ̀ àwọn ọmọ bọ̀ wálé. Ẹ wo gbogbo ìgbésẹ̀ tó gbé ní ọ̀rọ̀ ọba látòrí ọ̀ṣọ́ba tí ò ṣeé ṣe tó jẹ́ gbàdàpọ̀ ló bọ́ sí. Alihamdulilayi. Eléyìí túmọ̀ sí pé inú yín dùn gan fún ìpàdé tó wáyé lẹ́nu. Ṣé ẹ rí bí mo ṣe ń jó bẹ̀yẹn ni? Mo ti jó torí pé mo dúpẹ́ pé mo wà láàyè. A lè pe irú ìpàdé náà gan bí ìgbà tí a bá pe àṣà wa padà. A ti sọ pé a máa ṣe lóòrè dẹ̀ ni. Gómìnà ti sọ ọmọ alálùbáríkà. Ọmọ yàtọ̀ sómò. Ọmọ ní Dapo. Ẹ ṣeun gan ni. Kí ni ìmọ̀ràn yín fún àwọn tó jẹ́ ọmọ Yorùbá nílé? Ìmọ̀ràn mi sí àwọn ọmọ Yorùbá kan yé ṣèdè lédè. Káyé gbé lédè lárugẹ. Yorùbá lè dé wa láti bí báyìí dé Kwara dé Benin dé Edo dé Delta Ọ̀yọ́ Ogun Ondo Lagos State Àkúrẹ́ Ọ̀ṣun ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ pátá dé Kogi ilẹ̀ Yorùbá ní. Ẹ ṣeun púpọ̀ fún ìmọ̀ràn yín. Orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ tèmi ni Yeye Oseni Tóyìn Biliki. Everybody call me Yeye Oodua ìyá gómìnà. Ẹ ṣeun gan ni ẹ pẹ́ fún wa mà.